rí pé ẹ ti mad Mufti Iwo ó ti mad níbi tí fẹ́ ń Falana máa ti ń sọ̀rọ̀ who are you Mufti Iwo who are you lóòótọ́ lẹ support ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀ bá ṣe mítí papọ̀ you must come out and deny it pé ẹ̀ bá ṣe mítí papọ̀ bàbá Akéwùgbà Gold because ẹni ìgbésẹ̀ tí mama bá ń gbé nísinsìnyí it show that Akéwùgbà Gold bàbá Àjàní Bello all the top man tá mọ̀ pé mùsùlùmí ni yín tá dẹ̀ ń wò pé yes ẹ jẹ́ kan nínú ògo Yorùbá a jẹ́ wípé ẹ mọ̀ pa ẹ̀ kí yín ojú òní tì yín gbogbo wa pátápátá àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ sínú ayé wa bẹ́ẹ̀ ni a ó ní òmìnira òun tá à ń wá yóò dẹ̀ tẹ̀ wá lọ́wọ́ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí pé ẹ̀yin bàbá wa tẹ́ wà l'Amẹ́ríkà ẹ má gbàgbé rally tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ní on the 19th September to 25 ẹ bá wa gbé ìrìn àjò yẹn dìde bẹ́ẹ̀ ni Ọlọ́run kò ní jẹ́ kí ẹ ṣàṣetì láṣẹ Olódùmarè ẹ má dẹ̀ gbàgbé rédíò wa náà Yorùbá Nation Radio TV ẹ download ẹ jẹ́ ká jọ máa gbọ́ tiwantiwa ni bẹ́ẹ̀ ni ẹlẹ́nu nírùn ló làmù ìyá ẹ̀ ẹ ṣe mo sọ fún yín pé I did not have time for any religion because àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe mo rí pé gbogbo wa we did not have freedom that is why what is happening today tó fi ń ṣẹlẹ̀ nítorí pé tí ìran Yorùbá bá wà nínú òmìnira tá a bá wà nínú òmìnira bí àwọn bàbá wa ṣe wà nígbà yẹn lọ́hùn tó ní kálukú ń sin tó wù ú tí ò dẹ̀ mú pákáleke wọlé ṣùgbọ́n nígbà tí afẹ́fẹ́ wa ti fẹ́ àárín ọlá ọmọ ọláyọ wẹ́kọ̀sà sorry ohun tá ò lérò ó wọnú àárín wa wá ó wá dorí Yorùbá kodò àwọn tí ò jẹ́ nǹkan ní àwùjọ wa ń pera wọn ní nǹkan anybody tó bá ti jọmọ Yorùbá tó jẹ́ wípé ẹ̀sìn ló gbé lérí tó jẹ́ pé gbogbo tí Ọlọ́run fún agbára tí Ọlọ́run fún láti fi protect ẹ̀sìn ni ṣùgbọ́n tó ń yẹpẹrẹ Yorùbá ọ̀sìnwín ni ọmọ àlè ni kí láǹfààní ẹ̀sìn tí ènìyàn ń sìn tí mú ìnira bá ọmọlàkejì bó nẹ́ẹ̀sì mẹ́tẹ̀ẹ̀ta because we did not have freedom. ó ń lọ mú mi lọ báyìí wípé mo wo prógámù kan láàárọ̀ yìí láti jẹ́ta náà ti sọ wípé ìwé tó lọ fi mú ta ń lọ lọ́rùn ní Ìbàdàn fake ni adẹ̀ ń gbọ́ láàárọ̀ yìí pé wọ́n ti ná ọmọ yẹn tí ò lè dìde rìn mọ́ kò lè dìde mọ́ lọ́ọ̀yà ló sọ èmi tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ bá ti wo fídíò yẹn láàárọ̀ yìí lọ́ọ̀yà ni wọ́n ti ná gidi tí ò lè dìde rìn mọ́ tí ò lè rìn torí kíni torí wípé a ò sí nínú òmìnira mo ń sọ fún yín pé àrà tó ń ṣẹlẹ̀ ní ìran Fúlàní lókè lọ́hùn náà fẹ́ kó máa ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bíbà yìí kí religion wá di ẹrù jẹ̀jẹ̀ kí ẹ̀sìn wá di ẹrù jẹ̀jẹ̀ so I will be able to force my religion on you ìwọ náà ìwọ wà lè lórí ọ̀fẹ́ láti force religion ti tiẹ̀ lé mi lórí tí ò yẹ kó rí bẹ́ẹ̀. sorry o ẹ̀yin tèmi ẹ má bínú o tí ò dẹ̀ yẹ kó ṣe kí ni kó rí bẹ́ẹ̀. wọ́n ti ná ta lọ lọ́run wọ́n ní kò lè rìn èmi mọ̀ pé Ọlọ́run á kó yọ ṣe gbọ́ mi religion tó bá jẹ́ pé lóòótọ́ religion àfi sìn Ọlọ́run ni àfi mọ rírì orí Ọlọ́run ni àfi ń wá ojú Ọlọ́run ni ṣé ó yẹ kó le tó báyìí
àwọn bàbá wa tá jogún kíní lọ́wọ́ wọn ṣé báyìí la ṣe bá lọ́wọ́ wọn. Ibi tí mò ń lọ rèé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tá à ń rò pé ẹlẹ́sìn ni wọ́n, tó jẹ́ wípé wèrè ọ̀sìnwín ni wọ́n. Number one of them tí mo rí òní ẹ máa tẹ́ pé ní Mufti Iwo, ó ti ya wèrè. He was a real mad man. Wèrè ni. Èrèdí tí mo sọ pé wèrè ni. Pé that is what Nigeria want to be happen in Nigeria. Ni wípé ẹ mú ìyàn. Pé ó bú ìyàn. Ẹ gbé lọ kóòtù. Àbí bẹ́ẹ̀ kọ́. Ẹni tá a gbé lọ kóòtù. Ó ní oore ọ̀fẹ́. Àwọn wo ló ń pè mí náà? Ó ní oore ọ̀fẹ́ láti gba lọ́yà. Ẹni tó gbé ènìyàn lọ kóòtù náà ní oore ọ̀fẹ́ láti gba lọ́yà. Ẹ wá gbọ́ wípé Sowore àti bàbá Fẹ́mi Falana wọ́n fẹ́ intervene, wọ́n fẹ́ dúró láti lè gba béèlì ọmọkùnrin yẹn. Mufti Iwo bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Fẹ́mi Falana. Bí Ekiti man, Fẹ́mi Falana is one of our father. Tẹ́yìn bá ní àwọn kan pé ògo Ìlọrin ni wọ́n, pé they are untouched. Fẹ́mi Falana was ògo Ekiti. Ògo Ekiti ní barrister Fẹ́mi Falana. Untouched náà ni. So ohun tó lè mú ẹ tẹ́ fi mú ta lọ Ọlọ́run tó sọ̀rọ̀ sí ẹ̀mí Ìlọrin, ó sọ̀rọ̀ sí àwọn àgbààgbà Ìlọrin, àwọn onímọ̀ Ìlọrin, ó sọ̀rọ̀ sí wọn. Tó fi jẹ́ pé òun lè fi mú ta lọ Ọlọ́run tó fi mú Mufti Iwo wá ń sọ̀rọ̀ sí barrister Fẹ́mi Falana. Kò sọ Falana ò tí ì sọ̀rọ̀ wípé ohun tẹ́ ṣe yẹ is wrong. No, ẹ ti mú yàn in a legal way. Mo ń gbọ́ nínú kóòtù yẹn lẹ́nìí wípé one case ẹ̀sùn ẹyọ kan ọmọ yẹn dẹ̀ ń jẹ́jọ́ ní kóòtù méjì. Mi ò ṣe amòfin. Ṣùgbọ́n tó lè mú Fẹ́mi Falana pé okay òun accept kọ́tẹ̀ lọ gba béèlì ẹ̀ kó máa tilé wá jẹ́jọ́ tó mú Ìwò Mufti Iwo jáde síta wá sọ rubbish nígboro ẹnu. You are mad. Níbi tó gbóyàdé à ń sọ fún yín, mo ní Yorùbá we are in bondage. Inú mi dẹ̀ ń dùn fún gbogbo ohun tó ṣẹlẹ̀ pé true we are in bondage. Tẹ́ bá wo fídíò Mufti Iwo, ó ń sọ wípé tó bá jẹ́ sẹ́nítọ̀, tó bá jẹ́ gọ́vnà, tó bá jẹ́ ààrẹ, tó jẹ́ barista, tó bá dá sọ̀rọ̀ yìí, ó máa wọlé ní agbára wo ló ní? Ṣẹ́yìn àfáà náà kọ́ ni. Tábálà àní sọ̀rọ̀ sẹ́yìn àfáà kò kà wá ní. Ṣẹ́yìn àfáà náà kọ́ ni. Ìwọ Mufti, níbo ló ti wá jẹ́ wá? Who are you? Mufti Iwo, who are you? Last year ló kó àwọn terrorists wọlé sí Ìwó. Bí àwọn Lebanese ni, bí àwọn Al-Qaeda ni, tó kó wọn wọlé sí Ìwó, tó kó wọn lọ sí palace Oníwó, tí wà tó níwó tẹjọ ṣòṣì bí ẹran ṣẹ́wó. So what tó lè mú ẹ pé ẹ mú ta lọ Ọlọ́run pé ó sọ̀rọ̀ sí àwọn ògo Ìlọrin? Tí ìwọ náà bá lè sọ̀rọ̀ sí ògo Èkìtì, èmi náà máa bẹ́ẹ̀ fà á. Ìwọ játijàti rédèrèdè ọmọ àlè tí ń fọwọ́ sí júwèlé bàbá ẹ̀. Ó jáde síta ọmọ ọba ni mí, ọ̀ríjínà ọmọ Yorùbá ni mí, ọ̀ríjínà ọmọ Yorùbá ni mí. Ìgbà táwọn Fúlàní ẹgbẹ́ ń gbé èèyàn, àbí wọn àpààyàn níwò, àbí wọn ò gbọ́ pé àwọn Fúlàní ń pààyàn kiri. Kí ni o ṣe ń gbàyẹ ọmọ ọba akótilétà? Mufti Iwo akótilétà ni ẹ́. Èmi ò bẹ́ẹ̀ lọ sórí ọ̀rọ̀ ẹ̀sìn, but ohun tí ẹ ṣe, tí ẹ níta ni Ọlọ́run ṣe tẹ́ ẹ fi mú, òun náà ni ìwọ náà ṣe. Tẹ́ bá lẹ́nu pé torí pé ó sọ̀rọ̀ sí ògo Ìlọrin, ìwọ náà sọ̀rọ̀ sí ògo Èkìtì. So mẹ́wàá ọmọ àlè nìyí. Ẹ̀yin tẹ́ ẹ ń ṣe ẹ̀sìn, tẹ́ ẹ rò pé ẹ̀sìn lẹ́ ń ṣe. Ẹ̀sìn
Barrister káre lọ́run ó ní ìrọ̀rùn la bá nígbà tá a dáyé ìrọ̀rùn la bá nígbà tá a dáyé ìrọ̀rùn la bá nígbà tá a dáyé o ìrọ̀rùn la bá nígbà tá a dáyé ẹ má má jẹ́ àṣàyè bá ò tí báyé o ìrọ̀rùn la bá nígbà tá a dáyé àwọn wọ̀nyí ti sọ ayé díbọn ṣe báyé ìyá mi Tóyìn Lọ́lá Tàlàbí máa pè yín lénìí ẹ lè escape kọ́ mi tèní yóò dára fún yín ojú òní tiyín máa mi ẹ ti sọ ayé di bí a ò ti báyé ẹ̀sìn tí àwọn kan ṣe ń gbàyẹ lọ́n tí fi ń wu ni ẹ ti wá sọ ẹ̀sìn di ẹ̀sìn ríra ní lọ́kàn yín ní ọpọlọ yín ní mẹ́mórì yín àbí mẹ́mórì ọ̀pọ̀lọpọ̀ inú yín ti blow ìjà máa ṣẹlẹ̀ láàrin àfáà méjì ẹ pọ̀lọpọ̀ wa múra yín ẹ̀gbéra yín lọ sí court àpẹẹrẹ rere wo lẹ múlẹ̀ àpẹẹrẹ rere wo lẹ múlẹ̀ so títa ń lọ Ọlọ́run bá lè sọ̀rọ̀ sí àwọn àfáà yín kíjìpá àfáà ọ̀fà ẹni tó ní kí n má dárúkọ má dárúkọ we are ready for this. Whatever will happen, we are ready for it. But I did not say anything about religion. Kò kàn mí. But tó lè mú Mufti Iwo dárúkọ Fẹ́mi Falana tó sọ wípé kó sọ ẹnu ẹ̀. Kó má bàa ká àbùkù. Mufti Iwo á ká àbùkù. Ìwọ yẹn gan ò ní gbé ẹ́. Torí tó o bá mọ̀, o ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀ sí orísun ẹ. Orísun yẹn dẹ̀ máa jẹ ẹ́ níyà. Mi mẹ́ni tó fi ẹ jẹ Mufti o. And I don't know the meaning of a Mufti. Tẹ́ ń gbé kọ́ṣọ́ oníkọ́ṣọ́ lárugẹ tẹ́ ń la títí yín mọ́lẹ̀ ẹ̀yin wèrè rádìrádì ẹ̀sìn táwọn kan ṣe lánàá tó ń wu àwọn ènìyàn òun lẹ sọ di ẹ̀sìn rédèrèdè táwọn ènìyàn sá fún lẹ́ni mo rí ọmọ tó lóun kọ́ ní islamic yẹ tó lóun ò ṣe islamic mọ́ omi dẹ̀ bọ́ lójú mi mo dẹ̀ ń ké pé Ọlọ́run ṣé Ọlọ́run là ń sì ṣá ṣé religion leléyìí ṣé religion lè la gbé dání ẹ kò sí ní tó ṣe ẹ̀sìn ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ jẹ́ olórí lẹ mad ẹ̀yin tẹ́ wà nù religion that nothing like happen to the religion nítorí lè mú kí Saudi Arabia ti religion tiwa tán gbádùn Israel ti Christian tiwa tán gbádùn tí wọn ò jìyà tó jẹ́ pé ẹ̀yin tẹ́ gbà kankan ní environment yín kún fún ìkorò ìpayín keke ẹ rí pé ẹ ti mad Mufti Iwo ó ti mad níbi tí Fẹ́mi Falana máa ti ń sọ̀rọ̀ who are you Mufti Iwo who are you tá máa sọ̀rọ̀ orúkọ tá máa sọ̀rọ̀ orúkọ Mufti níbi tó bá ti ń dárúkọ Fẹ́mi Falana who are you Ìbà Gani Adams ló wọ́ra ẹ̀ ńlẹ̀ Ìbà Gani Adams ó wọ́ra ẹ̀ ńlẹ̀ ó kára kò dẹ̀ tí kàbùkù Ìbà Gani Adams kò tí kàbùkù ọmọ kan jáde síta à ń lára àwọn ọmọ Gani mi ti ra iye títẹ máa ṣíwé kan àti Gani wọn Gani ò jù mí lọ lọ́jọ́ orí máa ṣíwé fún mi ti ra iye o báyìí ń rè mi ti ra iye máa á gbèsè ọ̀rọ̀ ẹ̀ mi ti ra iye títí ẹ̀ òun àti Gani àwa mọ̀ ọ̀dàlẹ̀ nínú yín bóyá olóyè Sunday Igboho lọ dàlẹ̀ ní bóyá Gani Adams ní ìwé wà rẹ́kọ̀dù Gani wà tá a máa ṣí tí gbogbo yín máa mọ̀. tá a bá ń dárúkọ ó mọ̀gbà tí Fẹ́mi Falana ti wà ní ìgboro ayé ni ó meye kéèsì tí Fẹ́mi Falana ti ń bá wọn fà ní Nàìjíríà ni face government fighting for the unity of this country mo ṣe ń bọ̀ lórí bàbá mi Fẹ́mi Falana náà o mo ṣe ń bọ̀ àtòríṣòwò rẹ mo ṣe ń bọ̀ pé èyí tó tara wọn ó tó gẹ́ alúbàtà yìí dání náà but Mufti Iwo ó jẹ́ nǹkan kan nínú ìgboro ayé o in Yoruba land nobody know you are nothing ju ọ̀sìn wíwèrè tó yẹ kó wà láró
ọ̀sìnwín ni ẹ́ wèrè ni ẹ́ bó ṣe sọ fún Gani Adams pé kì í ṣe gbogbo Yorùbá ló jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí òun ló fà á ta ló mọ̀ ẹ́ ta ló mọ̀ ẹ́ ìwọ àti ọba Ìwó yín ta ló mọ̀ ẹ̀yin méjèèjì ṣe bọ́ba Ìwó òun ló ti kọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹ òṣìṣẹ́ tó lóhùn òṣìṣẹ́ oníṣẹ̀ṣe lánàá ṣe bóun ló ti pariwo pé as a traditional ruler oníṣẹ̀ṣe là wá òwe Mufti Iwo òwe obìnrin o small kò ní dáa fún ẹ tó gbọ́ mi Èkìtì lèmi wà Èkìtì rán àwọn èèyàn wá ṣebí Ìwó ló wà á jìnnà síra wọn rán àwọn ènìyàn wá tó bá rán àwọn èèyàn wá kò ní dáa fún ẹ ògo Èkìtì ní Fẹ́mi Falana ògo Èkìtì tó ń ṣàìn ògo Èkìtì Fẹ́mi Falana Barrister Wọlé Ọlánìpẹ̀kun bàbá wa Afẹ́ Babalọ́lá Ìbámòfin of Nigeria àwọn ògo Èkìtì nìyẹn wọ́n pọ̀ rẹpẹtẹ so tí ọmọ yẹn bá lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó sọ̀rọ̀ sí àtìlẹ́ tó pera ẹ̀ ní bàbá Bàrígà òfò ní gbogbo yín máa ṣe dànù òfò gbogbo tẹ́ ẹ ṣe lẹ̀ pátá ọmọ yín máa dìyà ẹ̀ ń ṣe pamọ́ ńlẹ̀ dà àwọn ọmọ yín ni àrọ́mọdọ́mọ yín máa jẹ ìyá ẹ̀ gbogbo ìpáyín kékeré tálẹ̀ ní ilẹ̀ Yorùbá àrọ́mọdọ́mọ yín máa jẹ ìyá ẹ̀ lè bọ́ àrọ́mọdọ́mọ yín máa jẹ ìyá ẹ̀ máa jẹ ìyá ẹ̀ máa jẹ ìyá ẹ̀. You are not ready to defend the Yorubas but you ṣetán láti fìyà jẹ Yorùbá because ẹ̀yin máa ní ẹ̀yin ẹlẹ́sìn àwọn mùsùlùmí Saudi gan àwọn kìrìsìtẹ́nì Israel Jerusalem gan wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ aláàbọ̀ kúrò lọ́wọ́ òyìnbó amúnisìn àwa bọ́ sí ọwọ́ àwọn tó ń ṣẹ̀sìn tán ni wọ́n ń ṣẹ̀sìn àwa bọ́ sínú ìgbèkùn wọn to hell with you ọmọ àlè ni ẹ o ọmọ àlè ni ẹ ó kéré láti máa sọ kátàkátà ọ̀rọ̀ sí Fẹ́mi Falana tó gbọ́ mi international man ni local man ni ẹ ìrìn àjò tó bá kọjá Ìwó tó bá ṣe mọ̀nàmọ́ná tó bá tẹ Èkìtì tí n bá gbọ́ pé ó tẹ Èkìtì màá ní kán ní ànàfẹ́ kú èmi kékeré ni mo sọ bẹ́ẹ̀ kán ní máa tán pè ní Ìwó Mufti Iwo ó wà ní Central Mosque tó wà ní Adó bíbá yìí bí ọlọ́pàá bá pé mílíọ̀nù mẹ́ma wọ́n á gbé ẹ wọ́n á ní ànàfẹ́ kú wàá mọ̀ pé you are nothing kẹfẹ́ fi ẹ̀sìn dá wàhálà lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ jẹun kankan and he make a mention something ó ní gbogbo ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá lẹ́ti ṣe mítí papọ̀ pé ókè bẹ́ẹ̀ ṣe máa dalẹ̀ Yorùbá rú ni and I want all the Muslim ẹ̀yin àgbààgbà Muslim ilẹ̀ Yorùbá tẹ́ ní làákàyè tẹ́ lóye tí ẹ ka original Kùránì tí ẹ ṣe irú eléyìí tí Mufti Iwo kà tó fi ya wèrè tó fi da ọ̀sìnwín you must come out and deny it pé ẹ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ and I will use this man tí mo rí torí kò sígbà tí n bá rí lórí social media màá jókòó tí màá wò torí mo máa ọ̀rọ̀ tó máa ń jáde síta ọ̀rọ̀ tó ń ṣe èèyàn lóore ni wá sí títí ẹ̀ kìrìsìtẹ́nì máa rí mú bẹ̀ mùsùlùmí máa rí mú bẹ̀ alábàláyé máa rí mú bẹ̀ that is Akeugba Gold nìbàdàn so ẹ̀yin àgbààgbà all the imam ẹ̀yin àfà ní ilẹ̀ Yorùbá tí akatakiti ètí Mufti Iwo gbédé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ̀ support ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀ bá ṣe mítí papọ̀ you must come out and deny it pé ẹ̀ bá ṣe mítí papọ̀ bàbá Akeugba Gold because ẹni ìgbésẹ̀ tí màmá bá ń gbé nísinsìnyí it show that Akeugba Gold bàbá Àjàní Bello all the top man tá a mọ̀ pé mùsùlùmí ni yín tá a dẹ̀ ń wò pé yes ẹ jẹ́ kan nínú ògo Yorùbá a jẹ́ wípé ẹ máa ń pa ẹ̀ bí wọ́n ṣe ń gbé ìran Yorùbá wọlé bí somebody like eléyìí tó pera ẹ̀ ní Mufti Iwo tí ò jẹ́ nǹkan kan tó ń pera ẹ̀ ní mẹ́wàá
ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló máa fìyà jẹ àyàfi tó bá tẹ̀lé Yorùbá nìkan lóko. That is why I say we are in bondage. Ohun tó ṣẹlẹ̀ yìí ẹjẹ́ jájọ̀rò, we are in bondage. Ṣé tó bá jẹ́ pé àti gba orílẹ̀-èdè wa ni ṣé gbogbo ohun tó ṣẹlẹ̀ yá máa ṣẹlẹ̀? Kí Yorùbá wà nínú ìfọ̀kànbalẹ̀ ká wà nínú ìkáwọ́ ara wa. Ṣé orú gbogbo ìyà máa ṣẹlẹ̀? We are in bondage. Ohun tó ṣẹlẹ̀ láwọn ìlú tó ní òmìnira kò lè ṣẹlẹ̀ ń bẹ̀ náà. Wọ́n ṣe ẹ̀sìn wọn. Israel, Mùsùlùmí wà ní Israel. Àwọn tí ò túmọ̀ Ọlọ́run gan wà ní Israel. Wọ́n torí pé Kìrìsìtẹ́nì wá látọ̀dọ̀ wọn, ó kàn tẹ̀ káàkiri àgbáyé. Ká máa ya wèrè bí àwọn tó pèrè mọ́ ṣe ń ṣe àwọn ṣe ń ya wèrè lénìí. Bẹ́ẹ̀ dọ́dọ̀ àfáà. Táàfáà bá máa woṣẹ́ fún yín. A gbé Bíbélì síta, a gbé ọ̀pẹ̀lẹ̀ Ifá síta. Bẹ́ẹ̀ dọ́dọ̀ pásítọ̀ náà. Tí pásítọ̀ bá ti rí pé ṣe bàbá á wọlé, a gbé Ifá síta, á nà mọ́lẹ̀ wọn gàn. Tó bá dẹ̀ dé táwọn á lọ máa kọ̀ndẹ́mù ara wọn. Ẹlẹ́bọ ni ẹ́, ẹlẹ́bọ ni ẹ́. Mẹ́wàá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ń roko ti ara wọn. Because we are in bondage. Ṣé religion yẹn ṣe ìdílé Yorùbá ni? Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tán. Ìgbà ọdún wo ni Kìrìsìtẹ́nì ń wọlé Yorùbá? Ọdún wo ni Kìrìsìtẹ́nì ní Mùsùlùmí ló wọlé Yorùbá? Tẹ́ bá ti mọ̀, ẹja máa béèrè. Ẹ wá bá wa béèrè ọdún wo ní ìlú kọ̀ọ̀kan tẹ̀dó ìlú kọ̀ọ̀kan. Táàbí wá sọ pé ìlú bí báyìí l'Ekiti o, Bíbélì náà fi tẹ̀dó ẹ̀. We deceive ourselves. Ìlú bí báyìí l'Ekiti o, Kùránì náà fi tẹ̀dó ẹ̀. We deceiving ourselves. Irọ́ tẹ̀ ń pa fún gbogbo ọmọ káàrọ̀ òjìrì. Nìkẹ́ni tó máa ṣẹ̀sìn kó má ṣẹ̀sìn. Ṣùgbọ́n ẹja ṣe ẹ̀sìn yẹn nínú òmìnira ká kúrò gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn Fúlàní yẹn ló wà behind of it. Wọ́n fẹ́ kó akatakítí. Mo ti sọ fún yín rí dáadáa. Kó jẹ́ imam. Kó jẹ́ pé from the beginning to the end ó lè ka Kùránì. Tó bá ti jọmọ Yorùbá ó lè ṣáájú ìrun fún àwọn Fúlàní. Láyé wọn ò ní gbà. Láyé wọn ò ní gbà. Wọn ò ní gbà o. Torí wọ́n believe pé bó ṣe jẹ́ Mùsùlùmí tó, àwọn Kìrìsìtẹ́nì tó yẹ kó ti padànù nínú fámílì yín ò pa wọ́n. Because we do not have freedom. Tá a bá ní òmìnira ta lórílẹ̀-èdè wa àti sin Ọlọ́run ní ìrọ̀rùn àti ìṣẹ̀sìn tó wù wá. Nígbà tá a wà ń kékeré, orin tá a bá lẹ́nu àwọn bàbá wa ni pé àwa ò lè ṣe ká má ṣòro lé, ẹ̀sìn ò ní ká má ṣòro lé bàbá ẹni. Ṣé gbogbo ká sọ pé gbogbo àwọn bàbá tó kú ń gbà yẹn lọ́hùn nígbà tó kọrọ irin, ẹ̀sìn ò ní ká má ṣòro, àwa ò lè ṣe káwa má ṣòro ilé wa o. So ọ̀run àpáàdì náà wà ń sìn. Wọ́n ń jóná lọ́wọ́ ní àbí Mufti wèrè. Tẹ́ ẹ bá ní ta lọ́lọ́run ṣẹ̀, ó bú àwọn tí ò yẹ kó bú, ó bú ògo Ìlọrin. Mufti Iwo náà bú ògo Ekiti. You must be arrested and gay. Ọmọ ìran kíran ni ẹ. Ẹ̀yin aláìnírònú yìí. Ẹ̀yin ọmọkọ́mọ. Ní àwùjọ kan àwọn kan sọ fún wa pé àwọn ọmọ àlè Yorùbá ló ti dàgbà ló fọ́ Yorùbá lójú pọ̀ káàkiri. Nígbà táwa wà ní Èkó, àwa máa ń lọ sábẹ́kúta lọ ń ṣe ọdún iléyá lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wa. Tí Christmas bá tún dé náà àwọn náà tún wá láti Abẹ́òkúta wá sí Ìjẹ̀ṣà Tẹ̀dó. Yorùbá ò jàjà ẹ̀sìn rí, ṣùgbọ́n nígbà tẹ́yìn ọmọ àlè yìí dàgbà tán, tẹ́ ẹ dàgbà, tẹ́ ẹ dalé kéwú bíi méjì mẹ́ta lẹ̀, ẹ bẹ̀rẹ̀ wèrè. Ẹ bẹ̀rẹ̀ wèrè. You as a Mufti Iwo
as one of the number one. Ẹ bẹ̀rẹ̀ wèrè ọ̀rọ̀ tó máa dá wàhálà lẹ̀ láàrin Yorùbá lẹ́ ń sọ ìyà tó ń jẹ Yorùbá gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀yin orí. Ẹ dẹ̀ mọ̀ pé Yorùbá wà nínú ìgbèkùn. Yorùbá ló wù yìí, Yorùbá ló wù mí, you are welcome. Àfáà ni tó gbọ́ Yorùbá ló wù mí TV, àfáà ni tí òye Kùránì yé. Gbogbo oúnjẹ kalẹ̀ àjọ máa jẹ ni. Nínú ilé ọ̀dọ̀ mi, I have a Muslim. Tẹ́ bá ń gbọ́ tí n bá sọ wípé akọgun òòṣà. Ìyá kankan ló bí wa, but it's more than ìyá. Ọ̀nà bí tẹ̀lé mi in spiritual realm. Akọgun òòṣà yẹn náà bí tẹ̀lé mi. Last born ìyá mi ni mí o. Ṣùgbọ́n mo ti ní àbúrò tán bí tẹ̀lé mi. Tó bá wálé ọ̀dọ̀ mi mo wá rí pé orí ibi tó ti kírun kò tẹ́ mi lọ́rùn. Mo torí ẹ̀ mo lọ ra ẹní. Mo lọ ra ẹní. Yorùbá ò jẹjẹ sí rí. Ẹ̀kẹ̀dẹ̀ ń da gbogbo ẹ̀ papọ̀. A ní ká kúrò nínú ìgbèkùn. Ká kúrò nínú ìgbèkùn. Káwa náà lè express ìgbé ayé ìrọ̀rùn. Mo sọ fáwọn ènìyàn kò sí nǹkan kan tí Nàìjíríà fi rọ̀ wá lọ́rùn. Ẹ̀sìn tó yẹ kó fi rọ̀ wá lọ́rùn náà tó sọ di nǹkan mímọ́ wá lọ́wọ́ yìí. Ẹ̀sìn tó yẹ kó fi rọ̀ wá lọ́rùn náà tó sọ di ogun mọ́ wá lọ́wọ́ yìí. Nítorí kíni they want to conquer the Yorùbá at all costs. Ẹ̀yin wèrè tẹ́lẹ̀ pé ayé lọ́mọ yẹn ọmọ bíbí Yorùbá kan bélé lè mí, ọmọ ọkọ Yorùbá ni mí, even ọmọ ọba ni mí, wèrè ń pera ní Mufti Iwo. Àwọn rádaràda, àwọn rédèrèdè tẹ́ ń bá túsàlẹ̀ kòkó wọn ń tẹ́ máa bá lábẹ́ kòkó wọn kò ní ṣe sọ síta. Ẹ̀yin aláyé rírùn. Fẹ́mi Falana á sun ẹ jẹ, á pa ẹ́, á sun ẹ́, á tún fẹ́ fi tábà tí ò sí ní tó máa ṣẹlẹ̀. Ó wá sọ wípé tí wọ́n kó ṣọ́ ẹnu ẹ̀, kí Fẹ́mi Falana ó ṣọ́ ẹnu ẹ̀. Kó wọ́n lè máa sọ̀rọ̀ sí Kristẹni, wọ́n lè máa sọ̀rọ̀ gbogbo. We believe you can't fight God. You can't fight for God. Àwọn oníṣẹ̀ǹbáyé gan mọ̀ pé o lè jà fún Ọlọ́run. Ẹ̀dẹ̀ sọ wípé ẹ̀sìn àlàáfíà ni. Ń ta máa ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa tẹ́lẹ̀ nìyẹn. Ẹ má pè wá lẹ́lẹ́sìn mọ́lé. Ẹ̀sìn àlàáfíà ni. Ẹ má pè wá lẹ́lẹ́sìn mọ́lé. Ẹ̀sìn àlàáfíà ni. Ṣùgbọ́n ẹ ti yọ àlàáfíà yẹn nù. Orúkọ tó wọ́n ń pè wọ́n gbà yẹn lọ táwọn bàbá tètè yín reject. Ẹ dá orúkọ yẹn padà pé ẹ̀sìn líle ni. Ẹ̀yin wèrè. Don't tamper with Ogo Ekiti. Fẹ́mi Falana is one of them. Barrister Fẹ́mi Falana. Son. Not ordinary son. International one. International lawyer. Kí ni ìwọ mọ̀ nípa òfin? Tá a bá fẹ́ ṣe Yorùbá ní pé tá a bá fa gbùrùgbùrù àfagbó. Ẹ kidnap ọmọ yẹn ni now. Ẹ̀yin ẹ kidnap àwọn ọmọ yẹn ni. That is why ni mo tún sọ pé Akéwùgbà Góòdì bàbá yìí bàbá aláyèrè yìí Àjàní Bello. Ẹ̀yin ọmọ bàbá Àjàní Bello ẹ gbẹ́dọ̀ jáde síta kẹ́ ẹ sọ wípé bàbá Àjàní Bello did not know anything about it. Bàbá Akéwùgbà Góòdì àtẹ̀yìn ìmọ̀ọ́mù aláyèrè tí ẹ fi ẹ̀sìn báyé yín jẹ́, tí ẹ fẹ́ fi ẹ̀sìn bọ́jọ́ láyé jẹ́. Torí àwọn Mufti Iwo àti bàbá Bariga, ṣé bàbá Bariga ni wọ́n kidnap ọmọ yẹn ni. That is kidnap. Bí a ti ní Nàìjíríà bàjẹ́ tó lé ní is against the law of the land. Ẹ kidnap ẹ ni. Mo sọ fún yín pé mo Hausa ló ń túmọ̀ pé bó ṣe mu ní Ìbàdàn yẹn tó bá dé pé the right channel náà gbà ni ó yẹ kọ́kọ́ report sí police station tó wà ní Ìbàdàn kó tó máa gbé lọ sí Ìlọrin. Ẹ̀kẹ̀dẹ̀dẹ̀ gbé lójú títí gbàm ó dẹ̀ dé Ìlọrin. Ẹ kidnap ẹ ni. Ẹlẹ́wọ̀n nìyẹn. Mufti Iwo ẹlẹ́wọ̀n ọ̀daràn àti wọ àti Bariga yín àti Lágbájì àbí kílẹ̀ ń pè é àti Òkúta Lágídí gbogbo yín pápátá kò ní dà fún yín.